pastures, it's a place of safety. It's a place of safety. Ó jẹ́ ibi ààbò. Because when the flock is taken to the green pastures, olùṣọ́ àgùntàn á dúró, a máa ṣọ́ àwọn àgùntàn rẹ̀. So àgùntàn ò ní láti máa wò pé ṣé ìkòkò máa bọ̀ ṣá, ṣé kìnìún ò máa bọ̀, títí rẹ̀ lójú bẹ̀rẹ̀ pé kí ni o kó jẹ, kó ṣe kí ni o kó mu, nítorí pé ó mọ̀ wípé aláàbò tòun wà lórí kí ni o ó wà ní ìdúró. So when we come to the green pasture, it is a place where our necessities are met. It is a place where our mind is at rest, and it's a place where we feel safe. It is a safe place. Ẹ jẹ́ kí a jókòó kí a tẹríba fún àdúrà. Ọlọ́run olóore ọ̀fẹ́, a gbé orúkọ yín ga. A yìn yín fún oore ọ̀fẹ́ èyí tí a tún rí gbà lówùúrọ̀ yìí láti sọ àti láti gbọ́ ọ̀rọ̀ yín. A dúpẹ́ nítorí pé níwòyí ìjẹ́jọ́ a wà níwájú rẹ. Àwa náà rèé níwájú rẹ lónìí. Ẹnikẹ́ni kò dòkú nínú wa. Ògo ni fún ọ bàbá, gbọ́ ọpẹ́ wa. Pàápàá jùlọ a gbé ọ̀gá lórí ẹgbẹ́ mo bọ́lọ́run dúró. A yìn ọ́ nítorí pé o dá ẹgbẹ́ yìí sí àtàwọn ọmọ ẹgbẹ́ àti àwọn bàbá àti ìyá ìsàlẹ̀ ẹgbẹ́ tí wọ́n fi ṣe 107th anniversary wọn lónìí. Ògo ni fún ọ bàbá, gbọ́ ọpẹ́ wa. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ, a fẹ́ rí ọ nínú ọ̀rọ̀ yìí. A fẹ́ kí ìwọ Ọlọ́run fún ara rẹ kí o bá ọkàn wa sọ̀rọ̀. Ju bí a ti lè béèrè lọ, bàbá ṣe é fún wa. Ògo ni fún orúkọ rẹ. Jésù Olúwa wa. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run alààyè wípé a kú sinmi òní. Bí a ti ń wo oṣù karùn-ún lọ́ọ̀kan, lórúkọ Jésù, ìwọlé sínú oṣù náà kò ní ṣẹ̀yìn ẹnìkankan wa. Mo fẹ́ kí ẹ bá mi kí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ bá mi sọ fún ẹni yẹn wípé you are welcome to church this morning. God bless you. So I welcome every one of you into the sanctuary this morning. Most especially, I want to congratulate the Mobolorun Dúró Society wípé ẹ kú ọdún òní. Àbí ẹ ti farahàn níwájú Ọlọ́run. Lórúkọ Jésù, tọdún yìí kò ní jẹ́ àṣemọ yín. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tí wọn kò sí nínú ìsìn náà, lórúkọ Jésù, pàápàá látòrí màmá wa àti arábìnrin wa Sister Tóyọ̀sí, lórúkọ Jésù Kristi yóò jẹ́ agbára fún ọkàn wọn. A kí gbogbo wa káàbọ̀, pàápàá jùlọ mo kí màmá wa arábìnrin wa. Sunday tó kọjá ni ó yẹ kí n ti kí wọn. Ó tọ́jọ́ mẹ́ta tí a ti rí wọn, ṣùgbọ́n wọ́n wà láàrin wa ní last week Sunday. Màá kí Sister Tọmọrí, ẹ káàbọ̀ sáàrin wa. Last week Sunday ló yẹ kí n ti kí yín. Ẹ kú ọjọ́ mẹ́ta mà. Lórúkọ Jésù, Olúwa ò ní kó àtúnrí ara wa. Ní gbogbo ìgbà tí a bá ń gbúrò ara wa, ayọ̀ la ó máa gbọ́ sí ara wa lórúkọ Jésù. Mo wà nínú ìwé orin Dáfídì, Psalm 23 verse 2. Ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù. Ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Àkọlé ọ̀rọ̀ wa tí òwúrọ̀ yìí, òun ni a pè ní pápá oko tútù. Pápá oko tútù. Green pastures. Green pastures. Dáfídì ló kọ orin 23
èyí tí a kà yìí. In fact, it has been said that it is one of the most common psalms. Ṣàṣà ni Kìrìsìtẹ́nì tí ò lè ka orin Dáfídì yìí. Àwọn ẹlẹ́sìn mìíràn gan tí wọ́n máa kà á nítorí nígbà tí a wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó wà lára àwọn ẹ̀kọ́ tí wọ́n ti máa ń kọ́ wa. Lóòtítọ́ gbogbo wa la máa ń ka ẹsẹ̀ Bíbélì yìí. A lè kà láti bẹ̀rẹ̀ dé òpin. Lọ́pọ̀lọpọ̀ ìgbà mìíràn tó bá dàbí wípé ohun ìfòyà bá fẹ́ ṣẹlẹ̀ àbí tí ẹ̀rù bá dé a máa kà á. Olúwa lolùṣọ́ àgùntàn mi o, èmi kì yóò ṣaláìní. Ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀kọ́ yìí, Dáfídì ló ń ṣe àpèjúwe ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run. The psalm is a metaphorical psalm in the sense that David was trying to make real, to describe his encounter, his experiences with God. And the closest thing he can use to describe this experience and this encounter is to use his own experience as a shepherd boy. Gbogbo ara mọ̀ wípé Dáfídì ó jẹ́ ọ̀dọ́mọkùnrin tí ó wà ní tó ń ṣe kò kárí agbo ẹran bàbá rẹ̀. And we had several narrations of how he was a shepherd boy. And a very practical example of it was nígbà tí ìkòkò kìnìún tó mú ìkan lára àwọn àgùntàn rẹ̀. A kọ fún wa bí ó ti ṣe kó kìnìún yìí lójú tó sì gba àgùntàn yẹn lọ́wọ́ kìnìún tó sì rí pé kí ni òun pa kìnìún yìí. Nígbà tí wòlíì Sámúẹ́lì tó fẹ́ yan ọba tó lọ sílé bàbá rẹ̀, a kọ wípé Dáfídì wà ní pápá níbi tó ṣe kí ni o, níbi tó ti ń da ọ̀wọ́ ẹran. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì lọ kojú Gòláyátì, tí Dáfídì gẹ́gẹ́ bí ọ̀dọ́mọkùnrin tó wò ó tó gbúrò ohun tí Gòláyátì ń fi ojú àwọn ọmọ Ísírẹ́lì rí, pàápàá jùlọ bó ti ṣe ń bú Ọlọ́run Ísírẹ́lì. Nígbà tí ó lọ sí ọba Sọ́ọ̀lù tó gba àṣẹ láti lọ kó àwọn arákùnrin rẹ̀ lójú ogun. Nígbà tí Dáfídì dé ojú ogun, àwọn arákùnrin rẹ̀ sọ wípé ṣòro pé pápá oko tútù, pápá oko agbo ẹran ló wà ń bì. Nítorí pé ohun tí a mọ Dáfídì mọ̀ òun ni láti da ọ̀wọ́ ẹran. So out of his experience as a shepherd boy, looking at his role, ojúṣe rẹ̀ lórí àwọn àgùntàn èyí tí bàbá rẹ̀ kó sí ìkáwọ́ rẹ̀. Experience yìí ló fi ṣe àpèjúwe ìwàláàyè Ọlọ́run nínú ayé rẹ̀. He is trying to describe his relationship, his encounter, his experience with God from his own practical life experience of being a shepherd boy. He called God his shepherd because as a shepherd, you are meant to provide for the sheep. You are to protect the sheep. You are to guide the sheep. And this is what he has experienced God for. God to provide, to protect, and to guide. Now, nínú àwọn descriptions èyí ló ti mú jáde wípé ó mú mi lọ síbo pápá oko tútù. So just like a shepherd will lead the flock to green pastures, the same way God has led his soul to a green pasture. Ó
ó mú un lọ gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tó sì máa mú àwọn àgùntàn rẹ̀ lọ sí pápá oko tútù. Ó fi wé Ọlọ́run sí kí ni o, ó mú ọkàn tòun lọ sí pápá oko tútù. Kí gan làwọn ń pè ní pápá oko tútù? What does it symbolize? Kí ló túmọ̀ sí? Nígbà tí mo fẹ́ wò ó, mo kọ́kọ́ wo èdè tí a fi kọ sáàmù yìí tí ń ṣe èdè Hébérù. Mo lọ wò ó kí ni àwọn Hébérù ń pè ní pápá oko tútù. Nítorí ní ibẹ̀ láti lè rí the truest meaning of what green pastures mean. Àwọn ní èdè Hébérù a pè ní biniodesh. Biniodesh yìí tí a fẹ́ túmọ̀ rẹ̀ literally sí English, ó túmọ̀ sí ibi tí ewé tútù tó ti ṣẹ̀ṣẹ̀ ń hù jáde. Tí a bá sọ wípé ewé tútù, ẹ mọ̀ nígbà tí koríko bá kọ́kọ́ máa jáde, á jọ̀lọ̀, soft and tender. Nígbà tó bá dàgbà dé ìpele kan ló máa di bó ṣe kí ni o, ó máa wá le. So, translating the Hebrew word of green pastures literally to English, over the time, not to lose meaning. Translating it literally to English, it means a stage, edge, ibi tí oko tútù ti wù. Wọ́n ká pẹ̀lú oko tútù, green, soft and tender. So, tí a bá fẹ́ wò láti ibẹ̀, green pastures, it means a place of divine provision. A place of divine provision. Ibi tí a ti ń pèsè fún àìní ènìyàn. Ibi tí a ti ń bá àìní ènìyàn pàdé. So nígbà tí Dáfídì wípé ó mú mi lọ sí pápá oko tútù, ohun tí Dáfídì ń gbìyànjú àti sọ ni wípé Ọlọ́run darí ọkàn tòun sí ibi tí ó ti bá àìní tòun pàdé. Tí a bá padà sí Hébérù yẹn, èdè Hébérù yẹn, soft and tender. Ohun tó bá kò ń ṣe wípé ìpèsè just what is available. No. Ìpèsè tí a ń sọ nípa rẹ̀ yìí, it is provision of what is necessary. Providing necessities, not just providing what is available. What is available is different from what is necessary. Ẹ má bínú mi, mo ṣe lè túmọ̀ sí Yorùbá. Ẹni tó ń ṣe àárẹ̀ tí ó dà pé ibà yọ lẹ́nu, tó ra ní ibà fẹ́rẹ́fẹ́, tó wá ní òun fẹ́ jẹun. What is necessary at that point is something nǹkan tó máa relieve of fever, tó máa increase the probably appetite, tí ò ní wà nauseating, tí ò ní jẹ́ kó kéèdì kó gbé, ni ó yẹ ká fún ẹni bẹ́ẹ̀. That is the necessity. Bóyá bí tàbá sọ pé bóyá bí St. Leaf kan fi sínú pepper soup pẹ̀lú bóyá ẹja gbígbẹ. Ẹja gbígbẹ kò ní wà nauseating pẹ̀lú ẹ̀kọ. Bóyá ẹ̀kọ líle àbẹ́ẹ̀kọ ògì mímu. That is the necessary thing. Oúnjẹ àkọ́kọ́ tí ẹ kọ́ fún ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n availability ni wípé wo ẹ̀bà àti ọbẹ̀ pàdé mi ní gùnpá ló wà o, nǹkan tó sì máa jẹ nìyẹn. Availability nìyẹn. Ebi ń pa ó fẹ́ jẹun, yes, ohun tó máa jẹ, ohun tó oúnjẹ wà, ẹ̀bà ni àti ọbẹ̀ gbúre olómi ṣòròrò.
But necessity is what will assist that person at that point. So, tí a bá sọ nípa green pastures, we are talking about a place where our provision is met. Ibi tí a ti bá ìní wa pàdé, where our necessities are being provided. Ibi tí a ti ń pèsè ohun tí a fẹ́, no, ohun tí a nílò, kò ṣe ohun tí a fẹ́, ohun tí a nílò. Nítorí nígbà mìíràn, a máa rò wípé ohun tí mo fẹ́ leléyìí, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ wípé ohun tó nílò leléyìí. It is a place of provision. It is a place of rest. Green pastures is a place of rest. Pápá oko tútù ó jẹ́ ibi ìsinmi. Nígbà tí olùṣọ́ àgùntàn bá darí àwọn àgùntàn sí pápá oko tútù, tí àwọn àgùntàn bá rí oko tútù yẹn green ó tútù, ìyẹn ni pé very green. Nígbà tí àwọn àgùntàn bá rí oko yẹn, tó bá ṣe é ṣe mi ò mọ̀ bí àwọn ẹran máa ń mí kanlẹ̀, wọ́n á mí kanlẹ̀, ọkàn wọn á balẹ̀. Mi ò mọ̀ bóyá wọ́n máa ń mí kanlẹ̀, àwọn ọmọ ìjọ tí ń wò mí, mi ò mọ̀, mi ò ṣe agric lọ títí. Wọ́n mí kanlẹ̀, wọ́n wò wípé àwọn débi oúnjẹ. Tí Ọlọ́run bá fẹ́ wá gbọ́ àdúrà wọn, bá ti sọ pé provision necessity níbi pápá oko tútù yẹn, ní ẹ̀gbẹ́ kan odò omi tútù wá ń ṣàn níbẹ̀, wọ́n á jẹ, wọ́n á sì mu. It is a place of rest. Èrèdí nìyẹn tí àwọn Yorùbá máa fi ń pòwe wípé bí ebi bá kúrò nínú ìṣẹ́, kí ló máa ń ṣe o? Wọ́n ní ìṣẹ́ ò tó nǹkan. Ẹ má bínú bí a mo pa dáadáa o. Ìṣẹ́bùṣe, ẹ má bínú mi ò ń ṣọmọ Yorùbá. Ìṣẹ́bùṣe, when you come to a place where your provision is met, when necessity is provided, ẹ jọ̀ọ́ kí ni làálàá ẹni ẹ̀ tún kù? Ẹni tó ti jẹun, tó ti yó, kò kàn jẹ oúnjẹ ṣá, ṣùgbọ́n jẹun tí ara tó máa ṣara ẹ̀ lóore, tó wá mu omi sí, àbí tó rí tíì tútù, tó ní milk, ní ìkọlọ́pẹ́. Kí ló kù fún? The next thing is bí ó fẹ́ sùn. Ṣùgbọ́n àwọn dókítà ti sọ ọ́n sí pé ẹni tó bá jẹun tó bá fẹ́ sùn is a sign symptom of diabetes. Ṣùgbọ́n gbàtà wà kéré ńgbà yẹn tí wọ́n bá jẹun tọ́pọ̀ yẹn bá balẹ̀, the next thing ni pé kí ni o, àfẹ́ sùn. It's a place of rest. Ibi ìfọ̀kànbalẹ̀ òun ni oko tútù jẹ́. Green pastures, it's a place of safety. It's a place of safety. Ó jẹ́ ibi ààbò. Because when the when the flock is taken to the green pastures, olùṣọ́ àgùntàn á dúró, a máa ṣọ́ àwọn àgùntàn rẹ̀. So àgùntàn ò ní láti máa wò pé ṣé ìkòkò ò máa bọ̀ ṣá, ṣé kìnìún ò máa bọ̀, títí rẹ̀ lójú bẹ̀rẹ̀ pé kí ni o, kó jẹ, kó ṣe kí ni o, kó mu, nítorí pé ó mọ̀ wípé aláàbò tòun wà lórí kí ni o, ó wà ní ìdúró. So when we come to the green pasture, it is a place where our necessities are met. It is a place where our mind is at rest, and it's a place where we feel safe. It is a safe place. It is a safe place. Kò kìí ṣe ibi tí a ti ń jẹ, tí a ti ń mu, tí a sì ń páyà. Kò kìí ṣe ibi tí a ti ń jẹ, tí a ti ń mu, ṣùgbọ́n tí ọkàn wa wà ní hílàhílò. And the last one, it is a place of spiritual nourishment. It is a place of spiritual nourishment. Ó jẹ́ ibi tí a ti ń bùkún, tí a ti ń bá ẹ̀mí ọkàn, ẹ̀mí wa pàdé, not ọkàn now, ẹ̀mí wa pàdé, where we are being fed spiritually. So ní pápá oko tútù yìí, kò ń ṣe oúnjẹ ara nìkan la máa jẹ, we will be fed spiritually. Nígbà tí olùṣọ́ àgùntàn bá mú àgùntàn rẹ̀ lọ sí pápá oko tútù, wọ́n á jẹ, wọ́n á mu, wọ́n wà ńbẹ̀, ó lè fi wọ́n lẹ̀
for hours, wọ́n relax. Kí ni olùṣọ́ àgùntàn ń ṣe? Ó fẹ́ kí àwọn àgùntàn yẹn kí wọ́n lè ní market value. For them to have a market value. Market value yẹn ni wípé nígbà tó bá tó àsìkò fún wọn láti tà á, tó bá kó wọn dé ọjà, tó bá pè é ní iye báyìí, ó máa nira fún ọ láti ná nítorí pé ó rí ròmúròmú. Ó meet market value. So market value ti wà gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, gẹ́gẹ́ bí Kristẹni, is for us to be fit for eternity. Kí a bá lè yẹ fún ilé ológo, market value ti wà nìyẹn. Lára àwọn àṣírí tó wà nínú parable of the 10 virgins nìyẹn. Àwọn wúndíá mẹ́wàá, a ní 5 ṣọlọgbọ́n, 5 ṣàìgbọ́n. They are virgins. Virgins in the sense that they are pure, they are holy people, they are people fit for the kingdom. But nínú mẹ́wàá yẹn, 5 péré ló ní market value, 5 ò ní market value. Gbogbo àgùntàn la máa kó lọ sọ́jà. Àwọn kan wà, wọ́n máa separate ẹ̀ sọ́tọ̀ báyìí. Àwọn kan wà, wọ́n kó wọn sọ́tọ̀ báyìí. Mo rántí ìgbà tá a wà lọ́dọ̀ grandma mi. Wọ́n ní ìsọ̀ ńlá, wọ́n máa ń ta ẹja, ata àwọn nǹkan oríṣiríṣi. Ó láwọn ẹja kan tá a máa ṣàsọ́tọ̀, àwọn kan a máa tún ṣàwọn sọ́tọ̀. Àwọn kan àwọn ẹ̀rún yẹn ó níbi tá a máa ń kó wọn sí. Ó ní bá ṣe máa lé àwọn ẹja odidi, ó ní bá ṣe máa lé àwọn ẹja ńláńlá, ó ní bá ṣe máa lé àwọn kéékèèké, àwọn ẹ̀rún yẹn ó ní mo ṣe máa tà á, market value gbogbo rẹ̀ la máa kó lọ sọ́jà. Ṣùgbọ́n èrè tí oníkálukú máa mú wá, ó ṣe kí ni o, ló yà ọ̀tọ̀ọ̀tọ̀. So when we come to the green pastures, we come for spiritual nourishment so that we can be fit kí a bá lè yẹ fún ilé ológo. When we say green pastures, tí a bá ní oko tútù yìí kò ní ṣe pẹ̀lú weather. It is not determined by season or weather condition. It is constantly green. Despite whatever happens. Oko tútù tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kò ní ṣe pẹ̀lú bí ojú ọjọ́ ṣe rí. Ó máa ń tutù ní gbogbo ìgbà ni. Ó máa ń tutù ní. It does not concern itself with probably it's a bí àsìkò ọ̀dá láwa ní o, àsìkò ọ̀gbẹ́lẹ̀ láwa ní o, àsìkò òjò láwa ní o, nǹkan wọ́n ní o, kò kọ́ pápá oko tútù. It is constant. And a perfect description, a very perfect scriptural description of green pasture is in the book of Jeremiah chapter 17 verse 8. Media team. Jeremiah chapter 17 verse 8. Ó ní yóò sì dàbí igi tí a gbìn sẹ́bàá omi tí ó na gbòǹgbò rẹ̀ lẹ́bàá odò tí kì yóò bẹ̀rù bí ooru bá dé ṣùgbọ́n ewé rẹ̀ yóò tutù kò kì yóò sì ní ìjayà ní ọdún ọ̀dá bẹ́ẹ̀ ni kì yóò dẹ́kun láti máa so èso. Please project the English. For it shall be as a tree planted by the waters, and spreadeth out her roots by the river, and shall not see when it cometh, but her leaf shall be green, and shall not be careful in the year of drought, neither shall cease from yielding fruit. Èrèdí tí mo fi ní kó project ẹ̀ ní English ni wíkọ́ mo fẹ́ ká ṣàkíyèsí àwọn modal auxiliary verbs
tí wọ́n lò nínú ọ̀rọ̀ yẹn, which is shall. And tabalo modal auxiliary shall, it means certainty or certain. It is not possible. It's not a matter of possibility. It is not a matter of probability. It is ever certain. And there are four characteristics of the green pastures. See Jeremiah chapter 17 verse 8 to mujade fún wa. 4 characteristics, because that is where we are going after today's service. Say amen. I said that is where we are going after today's service in the name of Jesus. The first characteristics according to Jeremiah chapter 17 verse 8 of what a green pasture looks like. Number 1, it fears no heat. Kì í bẹ̀rù ooru. Weather ò kọ́. Whatever the weather says does not concern a green pasture. Kò kọ́. Àwa ènìyàn la mọ̀ bí ooru mú bí ooru ò mú. But ibi tá à ń sọ, ibi tá à ń lọ yìí, where we are desiring, where we are going as a church, where we are going after today's service as an individual, it is a place where weather is not taking cognizance of. Bóyá ooru ló mú o, kò kàn papọ̀ òkò tútù. Èkejì, the second one, always green despite what happens. Ó máa ń tutù ni. Now, tútù yẹn, that greenness means life. Gbogbo alamọ̀ pé tá bá ń pọ̀ green, ó túmọ̀ sí life. And ẹgbẹ́ mo bọ́ lọ́run dúró, ó dàgbé green ní colour yín. It stands for life. So, in the green pastures, nothing is declared dead. Nothing goes dead. Kò sí ohun tó ń di òkú ní green pastures. Everything is alive. I decree by the order of this world, whatever the devil has declared dead in your life, in your career, in your business, the life is restored unto them in the name of Jesus. Today being the 3rd Sunday after Easter, and we are told that on the 3rd day Jesus rose again. For whatever has been declared dead in your health, most really for our members who are to go for medical checkup, whatever has been declared dead, I decree life into it in the name of Jesus. Nothing is declared dead. Nothing dies. Kì í sí òkú, kò sí ohun tó ń dòkú níbi tí a lọ yìí, which is ebi oko pápá oko tútù. It is always edible. Ohun kẹta, the 3rd characteristics of the green pastures according to Jeremiah chapter 17 verse 8. It fears no drought. It fears no drought. Drought here, it means famine. It fears no famine. Kì í bẹ̀rù ọ̀dá. Famine, famine, drought, drought. Kì í bẹ̀rù àsìkò tí kò sí. It does not take cognizance of economy. Economy melts down. Economy shuts down. Economy downturn. English yẹn pọ̀ lóríṣiríṣi. Kò green pastures. Kò green pastures. United African Methodist Church Cathedral, Oke-Arin. We are going there. We are going to that green pastures. Olùbíà church ògiri ni mo ń gbàdúrà fún. We are going there in the name of Jesus. Me, my wife, my children, we are going there. It does not take cognizance of drought or famine. Season crisis, seasonal crisis, economic crisis, or green pasture. Green pasture. Green pasture.
When men are saying there is a casting down, we will be saying there is a what? There are liftings. 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 Liftings into position of permanent secretary. Say amen. Say amen. Imagine sorrow. Say amen. Okay. Nígbà tí a bá máa ṣe dúpẹ́ yẹn nínú church yìí, wọn ò ní tí gbé mi torí very soon wọ́n máa ṣe. Ráìsì mi àti ẹran mi ló máa tóbi jù. There will be liftings. People moving into cadres. Cadres, spiritual cadres, physical cadres. Our children surmounting heights. Scholarships for our children. Celebrating graduations. Weddings. Ẹjọ́ fẹ́ ṣe wedding Oke-Arin. Weddings. Housewarming. And we are getting there in the name of Jesus. Ó bẹ̀rù ohun tí ẹ̀kọ́nọ́mì sọ orílẹ̀-èdè tó ń sọ kò bẹ̀rù rẹ̀. Tí bá wẹ̀ in members Oke-Arin mo kàn máa rẹ́rìn-ín ni. Every Sunday ojú yín tán. You are all looking fresh. Ẹ̀kún pancake. Ojú yín gbégé. Àwọn ọkùnrin wa àwọn òkun pancake ṣùgbọ́n lórúkọ Jésù orísun ọ̀rọ̀ àti ọlá yín kò ní gbẹ lójijì. The last one, the last characteristics of green pasture, according to Jeremiah chapter 17 verse 8, it would always produce fruit. Always producing fruit. A máa mú èso rẹ̀ wá. Ó ní bẹ́ẹ̀ ni kì yóò dẹ́kun láti máa so èso rẹ̀. A máa so èso. Síso èso yẹn means pé there will be sufficiency. Ìyẹn túmọ̀ sí wípé nígbà tí ibẹ̀ ní pápá ọkọ̀ tútù yìí èèyàn á ní ànító àti àníṣẹ́kù. Sufficiency. Always yielding his fruit. Always bringing forth his fruit. Always bringing forth his fruit. You and I will reign in that realm in the name of Jesus. I wouldn't want to take too much of our time. I have told us that green pasture is a place of safety. About the place is a place of safety. They are considered Psalm 18 verse 10. It's a place of safety. Ibi ààbò ní pápá ọkọ̀ tútù jẹ́ Psalm 18 verse 10. Ó ní orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọ́dún rẹ̀ kí ló ṣe ó sì là ó sì yè. It is a place where we feel safe. Mo sọ fún wa, it is a place of spiritual nourishment. Psalm 84 verse 10a. Psalm 84 verse 10a. It's a place of nourishment. Nítorí pé ọjọ́ kan nínú àgbàlá rẹ ó sàn ju ẹgbẹ̀rún ọjọ́ lọ. The same way Psalm 16 verse 11b. Ẹ jẹ́ a kọ wọ́n sílẹ̀ mi ò ní fẹ́ kà á nítorí àkókò wa. But I want to say, there is a condition to the green pastures. Just one condition, because I'm sure we have leaders meeting after this service. There is one condition. If you want to reign in this place, in this green pasture, I've taken my time to describe what the green pasture looks like to us. And I'm sure every one of us desire that place. But there is a condition to it, and that condition is righteousness. It is righteousness that qualifies us as his sons to reign, to dwell in green pastures. Matthew chapter 15 verse 26. Matthew chapter 15 verse 26. Media team, about me display. I want us to read it together as a church. Matthew chapter 15 verse 26. 15:26.
Okay. Ó ní ṣùgbọ́n ẹ jẹ́ ká pọ̀pọ̀ gbogbo alápapọ̀ 1 2 go ó yá o ṣùgbọ́n ó ní ṣùgbọ́n thank you very much ó ní ṣùgbọ́n ó dáhùn wípé kò tọ́ kí a mú àkàrà àwọn ọmọ kí a fi fún ajá. Gbogbo alamọ ìtàn nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ obìnrin ará Samaria kan ló tọ̀ Jésù lọ wá ìwòsàn fún àwọn ọmọ rẹ̀ ní Jésù sọ pé ìwọ ará Samaria èmi ò wá nítorí tirẹ̀ nítorí pé kò tọ́ kí a fi àkàrà àwọn ọmọ fún àwọn ajá. Obìnrin yẹn wá dá Jésù lóhùn ó dá lóhùn very diplomatic response ó ní àwọn ajá wọn a máa jẹ lábẹ́ ìrún tó jábọ́ látòrí tábìlì. Jésù wípé ìgbàgbọ́ rẹ ó mú ọ lára dá. So to dwell in green pasture, it is an inheritance of the sons. Oúnjẹ àwọn ọmọ àkàrà àwọn ọmọ ní pápá oko tútù jẹ́. So kò sí fún ọmọ àlè kò sí fún àlejò. So kí ló sì sọ wá di ọmọ Ọlọ́run? Ìwà òdodo, righteousness, ìgbé ayé òdodo, and that is the condition for green pastures. We must learn to live righteously. Mo ti sọ righteousness yẹn mo ti sọ ní last week Sunday when I was discussing watch and pray. Righteousness, live righteously. Bíbélì wípé tí o bá pa gbogbo òfin mọ́ tó bá rú ọ̀kan nínú rẹ̀ o ti rú gbogbo òfin, because there is no partial obedience. Yes, gbogbo ẹ̀ ó pé ò ń gbìyànjú ò ń ṣe ṣùgbọ́n àwọn wà kan sì wà lọ́wọ́ wa. Righteousness is what takes us into the green pastures. Fún ẹgbẹ́ mo bá Ọlọ́run dúró ṣẹgbẹ́ bíbélì yín wá ṣẹgbẹ́ bíbélì yín wá ẹ ṣí bíbélì yín sí Deuteronomy chapter 11 verse 15. Media team ẹ lè bá mi ràn wọ́n lọ́wọ́. Deuteronomy chapter 11 verse 15 fún ẹgbẹ́ mo bá Ọlọ́run dúró. And this is the covenant of God for you this year. Okay, ó wà lójú screen gbogbo ẹgbẹ́ mo bá Ọlọ́run dúró ẹ wojú tẹlifíṣàn yẹn ó yá ẹ kà 1 2 go ẹ dìde dúró kẹkà tó mi ò gbóhùn yín rárá 1 2 go. Kí o sì ṣe kí ni kí o sì yó ẹ jókòó ẹ ṣe ẹ má bínú pé mo gbé yín dìde. Ó ní èmi ó sì fi koríko sínú pápá rẹ fún ohun ọ̀sìn rẹ kí ìwọ kí ó lè jẹun kí o sì yó. What God is promising you as you come for this 107 anniversary is sufficiency, satisfaction. Ohun tí Ọlọ́run ṣèlérí rẹ̀ fún yín ni wípé òun yóò fi koríko sínú pápá yín. Ẹ̀rí pé ohun tí a ń gbìyànjú láti sọ lónìí ní pápá oko tútù. Ó ní korí pápá tí yín yóò kún fún koríko. Kò ní sí ọ̀dá. Bí ẹ ṣe ń wú tẹ̀ ń jẹ́ ní ìmí tún yọ. As you eat, there's replacement. As you take, there's replacement. As you take it, there's replacement. Ó ní ẹ̀yin ó wá jẹun, ẹ̀yin ó sì kí ni o, ẹ ó yó. Lórúkọ Jésù májẹ̀mú yìí á ṣẹ mọ́ yín lára. Àti ẹ̀yin àti gbogbo ọmọ ẹgbẹ́ tí kò sí níbí, ẹ jẹ́ kí wọ́n mọ̀, ẹ gbé sí platform yín pé mo sọ wípé covenant of God for you for this year is in Deuteronomy chapter 11 verse 15. Màá bèrè lọ́wọ́ àwọn tí ò sí níbí ẹ sọ fún wọn o. Ẹ jẹ́ ká gbé sí platform yìí very bold. Personally, I'm going to send it to Sister Toyosi. Very bold. Deuteronomy chapter 11 verse 15. And this year the Lord has said he will satisfy you. Òun yóò bọ́ yín ẹ ó jẹun ẹ ó yó. Ìyẹn ni wípé gbogbo ohun tó dàbí òkè ìṣòro tó yín ká ẹ ò ṣe kí ni o ẹ ò torí wọn mọ́.
òkú pupa yẹn ẹ ò tún rí mọ́, ìṣòro nínú ayé àwọn ọmọ yẹn ẹ ò tún rí mọ́, wàhálà lórí àwọn ọmọ, lórí ọkọ, lórí iṣẹ́ yín ẹ ò tún rí mọ́, àti ẹ̀yin àti àwọn bàbá ẹgbẹ́ àti àwọn ìyá ẹgbẹ́ yín májẹ̀mú yìí ó ti ṣẹ mọ́ yín lára. In conclusion, ẹ̀yin ará, green pasture is not automatic. I've said it before. The condition is righteousness. And you have to trust God to lead you into it. There's this song I like so much. I will sing that song because it takes me to some realms. But there's a line in that song. Only where you lead me, I will go. I say yes, Lord. I say yes. Where you lead me, I will go. I say yes, Lord. I say yes. For us to reign in this green pasture, we need to say yes to God. It is not automatic. We have to trust the leading of the Father. Agbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run láti darí wa síbẹ̀. Ibi tó bá ní ká lọ, ẹ jẹ́ ká lọ. I so much love Jeremiah chapter 29 verse 11. Ìwé Jeremiah chapter 29 verse 11. Ó ní mo mú èrò tí mo ní sí yín. Ó ní èrò rere ni. Ó ní kì í ṣe búburú láti fún yín ní ìgbà ìkẹyìn. For I know my thought, the thought I have for you, they are thoughts of good and not of evil. Trust God to lead you there. When God says go there, see it as green pasture. Ibi tí Ọlọ́run bá ní kó lọ lẹ́yìn òní, mọ̀ wípé Olúwa ń darí rẹ sí green pasture yẹn ni. Go. It might look very messy. Ó lè dàbí ibi tí kò sí ọ̀nà. Ó lè dàbí ibi tí kò ní lárí. Ṣùgbọ́n má wò bẹ̀ lọ. Nítorí pé kí ni ibi tí ẹsẹ̀ Olúwa ò ní dé àbí ibi tí ojú Olúwa kò ní dé, Olúwa kì í darí àwọn ọmọ rẹ̀ síbẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ohun gbogbo tí a nílò tí a ó fi dé pápá oko tútù, tí a ó fi jọba níbẹ̀, tí a ó fi jẹ, tí a ó fi mu níbẹ̀, lórúkọ Jésù Ọlọ́run ti dà á lé wa lọ́wọ́. Ǹjẹ́ nísìnyí fún Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́, ẹni tí ìyìn ògo ọlá wà fún títí ayé àìnípẹ̀kun.